àbí tí wọ́n ń pè lọ́ba mùsùlùmí wọ́n ń parọ́ ọmọ ni. ìmáàmù nínú ìlú ó lọ́ba mùsùlùmí. gbogbo ènìyàn ìbá ọba àkẹ́wò kí tirẹ́lọ̀ máa ru ràkó kí tirẹ́lọ̀ máa ru tí ààrẹ ọba jẹ́ kìrìsìtẹ́nì kọ́ ọmọ kò church ọjọ́ tó o bá ti tẹ́rí tó o ti tẹ́rí gbadé you are not ọba mùsùlùmí ẹ bọ́ lẹ́bẹ̀ ẹni tó bá pèrè lọ́ba mùsùlùmí ẹ bá wa béèrè yìí pé nígbà tó fẹ́ jọba sí kò fẹ̀yìn rìn wọlé sọ fẹ̀yìn rìn wọlé asúlẹ̀ mùsùlùmí àtù àwọn kan ní dá wàhálà alẹ́ náà kò sẹ́sẹ̀ níbi kéèyàn jẹ́ mùsùlùmí kí kádàrá náà dẹ̀ sọ ọ́ dọ́ba ó lè dórí àpèrè kó nílẹ̀ Yorùbá wa yóò mi ìsọ̀rọ̀ náà tí o mi ìsọ náà tí o gbogbo tó bá ní í ṣe pẹ̀lú ọba aládé ó ń jẹ́ orí fún gbogbo ìlú ni mùsùlùmí bẹ́nu ìlú kìrìsìtẹ́nì bẹ́nu ìlú oníṣẹ̀ṣẹ̀ bẹ́nu ìlú gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú ọba aládé orí gbogbo ìlú ìlọba aládé ó ń jẹ́ orí fún mùsùlùmí ó ń jẹ́ orí fún kìrìsìtẹ́nì ó ń jẹ́ orí fún oníṣẹ̀ṣẹ̀. kí ni wàhálà tẹ́fẹ́ máa dálẹ̀ mo ríra mi pé àfáà ni mi tí mo bá jí ọmọ ọba mi gbọ́dọ̀ kẹwé mo fẹ́ jọba o tí bá ní mo fẹ́ jọba tí n bá ti jọba tí bá fẹ́ máa tírìtì ọ̀rọ̀ ẹ̀sìn orí àpèrè kọ́ ni màá ti tírìtì ẹ̀ o mo lè máa sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn àmẹ́yẹ ní láti lọ kọ́ báwo ni wọ́n ṣe ń pìrìsẹ́ǹtì ẹ̀ èyẹ lè kéwú ọ̀tọ̀ ni mo kéwú ọ̀tọ̀ ni mo nímọ̀ ọ̀tọ̀ ni òsínlóbù dáwà ó ní bá a ṣe é pèyè sójú ọ̀nà ẹ̀tọ́ lọ́wọ́ ẹ jẹ́ bá mi sí àpọ́gámù yìí. ọ̀rọ̀ ẹ̀sìn Islam yẹn gẹ́ problem àwọn àfáàwá yìí gẹ́ ó ti ẹ̀fẹ̀ sún yẹn kádàrá nìkan kó tó bóde tó ló ń pèrè àwọn láàfáà ẹ̀ẹ̀mẹ́ tí ẹ pè ní ti adùnìwáyì sí náà ni ti adùnìwáyì sí náà lọ́sùn state àní ṣe kankan wàláyé tàláyé kámẹ́lẹ́rì ẹ̀ àdé ní ṣe kankan kí wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa ká má mèsì ẹ̀fọ́. táwa yìí ti adùnìwáyì sí tí bàbá mi àgbà Sheikh Alhaji Abdullahi ọlọ́ọ̀lọ́mẹrú bẹ́ẹ̀ tí wọ́n ń jí àmì irú ti adùnìwáyì sí ní gbogbo Ọ̀ṣun state tí gbogbo àwọn àfáàgbà tí ń bẹ lọ́sùn dẹ̀ sáì wọn gbogbo àwọn àfáàgbà tí ń bẹ lọ́yọ̀ tí ń buwọ́lù tí gbogbo àwọn àfáàgbà tí ń bẹ lọ́dọ̀ buwọ́lù wọn tí gbogbo àfáàgbà tí ń bẹ ní Èkìtì buwọ́lù ṣerú ti adìyẹ lóde wa ló máa wá sí àtúnṣe nǹkan ọ̀ ni wọ́n ṣe nǹkan lẹ́nìkan wàá rò epo lè rọ́bì sí ẹ̀ a máa béèrè pé kí ni problem tọ̀. Who are you? Ayé là ń kó prógámù sínú religion náà torí pé ẹ fẹ́ sọ orí dìídì ẹ fẹ́ sọ ìrùdórí gbogbo èèyàn tó bá bẹ̀ kó fẹ́ jà nípa ọ̀rọ̀ ẹ̀sìn ní department Islam masasi ní kọ́ lọ o àfà torí gbogbo ọba aládé lọ́jọ́ tí wọ́n mú ọtí ẹni ìwọ làwọn fẹ́ yìn lọ́ba kò yẹ kó fẹ̀yìn rìn wọlé o rántí pé ààyè ló fi rìn wọ ìpẹ̀bí o nígbà tó ọdẹ dé ìpẹ̀bí gbogbo àwọn tí wọ́n ń ṣe fún ọ bẹ́ẹ̀ ó yẹ kó sọ fún ọ pé mùsùlùmí ni ọ tó bá jẹ́ pé kìrìsìtẹ́nì ni ọ
tó wá dúrí àpèrè tó lọ fẹ́ sọ gbogbo òlu di kìrìsìtẹ́nì ọjọ́ tó fẹ̀yìn rìn wá gbóbì lédì tó gbọ́ fẹ̀yìn rìn nígbà tí wọ́n ń sin orò lọ́balọ́ba fún ọ why you don't reject it kí ló tó reject ẹ̀ ọjọ́ bí ọjọ́ orógbó ṣé wọ́n ń jọ orógbó ní mọ́sáàsì ni ṣé wọ́n ń jọ bí ń ṣọ́ọ̀ṣì ni ṣé wọ́n ń da taare sẹ́nu ní mọ́sáàsì àbí ní ṣọ́ọ̀ṣì ni. ìtì àdùnlé wá ìsìn náà àwọn máa ń fún ọba aládé ní award kẹ́nìkẹ́nì bóde kọ́ máa mọ tí ó wì mọ́ kọ́ máa wí jákàjákàjákàjákà fọlá túnṣe kú àǹfọ̀ṣẹ̀kù iná ńlá owó alámúbímọ ní ìtakọ̀ olúwa ní ẹwà àtàbà àtọmọkéwù àti pásítọ̀ àtọmọ ẹjọ́ àti babaláwo àtọníṣègùn látúnṣe kú àǹfọ̀ṣẹ̀kù ẹ má wúrọ ẹ má mọ ara yín ẹ má rò pé yín lẹ́yìn mọ́ ẹ má rò pé yín lẹ́ mọ́ iná ńlá owó alámúbímọ ní ìtakọ̀ Olódùmarè nìkan lọ́mọ ẹni tọ́mọ. Àìtẹ̀yìn kálàndọ́ọ̀bù. Àìtẹ̀yìn kálàndọ́ọ̀bù. Wàhálà tẹ dálẹ̀ náà ní lọ́yìn náà. Káàkiri mo jẹ́ àfáàní ìsìn. Tí n bá mọ̀ pé oyè wù mí jẹ nínú ìlú mi, màá lọ béèrè fòye ní mọ́sáàsì ni. Adédèjì Adésílẹ̀ Adé London. Àmì ni wẹ́. Masali kaoriba ya kasaida ya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kò jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò. Bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàlí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni tó Olúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù dádì àti mọ́mì jọ mo bẹ̀ ọ́ ó lè ti gbàdúrà lóòótọ́ ó lè ti gbààwẹ̀ lóòótọ́ ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe oh my God tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlíkàbà Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí màsádàlì kàpárìbàyà kàsáìdàyà ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó o ti rí kí ló ń tó o ti ń dààmú káàkiri ṣọ́mọ tó o ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wòmísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ àjọ gbàdúrà papọ̀ jẹ́ àjọ wá ojú Olúwa kí
kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Ihun tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́, ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì? Wòmísà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé. Wòmísà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí, jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Ọmọ rẹ Abọ́lọ́rẹ́ àti Yusuf wọ́n ṣe freedom lónìí Sunday. Àbúrò ní sí ọ fún mi. Ẹni ọba mi yìí pé Kìrìsìtẹ́nì lòun tọ́dẹ̀ jọmọ ọba, mo ti ní ẹ̀sọ́ fún pé kó má gba fọ́ọ̀mù ọba. Tọ́ba ti mọ̀ pé tó bá dórí àpèrè, kò ní fetí gbọ́rọ̀ Mùsùlùmí, kò ní fetí gbọ́rọ̀ oníṣọ̀ṣe, ọ̀rọ̀ Kìrìsìtẹ́nì nìkan ni ọmọ ẹgbọ́. Kọjá lọ ṣọ́ọ̀ṣì lọ joyè ṣọ́ọ̀ṣì. Bàbá wa kábíyèsí ọba Abdulhamid Adékúnlé Oyèlúdé Makama Olówu of Kuta Kingdom táwa ìtìádù fún ní award. Bàbá yẹn ń bẹ ní umura lọ́wọ́lọ́wọ́ báyìí. Bàbá kábíyèsí Makama Olówu of Kuta Kingdom, bàbá yẹn ń bẹ ní umura lọ́wọ́lọ́wọ́. Tẹ́yìn dèdèrè aláìmẹ̀tọ́ kankan tẹ́ bóde tẹ́ kàfàrà tẹ́ ń sọ di kèfèrí. Kí ló fi dẹ́yìn lójú pa ẹ mọ́? Bàbá kábíyèsí Makama Olówu of Kuta Kingdom wọ́n bẹ ní umura báyìí. Wàláì tàláì. Bàbá yẹn wà ní umura. Gbogbo àwọn afẹ́jà sí sùúrù náà. Ṣé gbogbo yín tẹ́ ẹjọ́yè inú yàrá yín, ẹjọ́yè àárín ọ̀dẹ ayé, ẹ bá máa kírètì rẹ̀ lé wa lórí. A bá ń bẹ̀rẹ̀ pé níjọ́ tí wọ́n fẹ́ fi ọjọ́yè tó lọ fẹ́ wúyè, àwọn wo ni ẹ wà bẹ́ẹ̀? Stéètì mélòó ló wà bẹ́ẹ̀? Káńsù mélòó ló wà bẹ́ẹ̀? Àwọn ìlú wo ni wọ́n wà bẹ́ẹ̀? Àwọn wo ni wọ́n sáyìn fọ́ọ̀mù ẹ? Bàbá wa Sheikh Alhaji Abdul-Lateef Adékúnlé Omni Wasirul ilẹ̀ Yorùbá. Àwọn ni Wasirul ilẹ̀ Yorùbá. Bàbá wa Abdul-Lateef Adékúnlé Wasirul gbogbo ilẹ̀ Yorùbá. Al-Mash'ur. A ní láti dá wa síbi tí Kùránì gẹ́gẹ́ sọ ni pé ẹni tí ẹ̀sìn ọ̀bà yé ìdíhù fil ìsìlámì bil hikma wà mọ́ ìsàtúni àsànà. Ẹ pẹ̀pẹ̀ sójú ọ̀nà ẹ̀sìn Islam pẹ̀lú ọgbọ́n àti wáàsí tó dáa. Mr. Abiodun Adéyẹmí, sáwọn àpérú yìí ọ̀gbọ́n ni. Ayédèyẹ fojú àfọ àgbà wòyìn. Sísẹ̀ rí àgẹ́ kọ́ wa
ipe káàfọ́ ọmọ ronú kò fẹ́ dọ̀tí àfẹ́ ẹgbẹ́ wọn àdíìsì wo ló sọ àyà kùránì wo ló sọ. àfààní kirimu kẹrìmà káwùmí gbogbo ẹni ọba jí abí yìnyẹn yóò mọ yìnyẹn. ìtì àdùnúwà ìsìn lásù state tẹ̀mí ọlásù kẹ̀mí àkẹ́mù kọ́mádù fọ́kàrùlé ùlàmọ́ yìí ìrẹ̀wọlé ìṣọ̀kan tí mo jẹ́ kan níbẹ̀ tí bàbá mi àgbà àṣeyẹ́kàlà Abdullahi ọlọ́ọ̀lọ́mẹ̀rú ẹ̀ tí wọ́n jí àmírù wa. lẹ́ni kó fẹ́ kú yẹn rẹ̀ lọ́sùn tá a jọ wà yìí tí wọ́n jọ forí wa sọ yìí ọkọ̀ òdìfẹ́wé bò a máa béèrè kí mo ló ti bọ̀. gbàgbé bó ṣe ṣẹlẹ̀ anybody ọ̀bọ lẹ́bẹ̀ o. bàbá wa kábíyèsí Abdulhamid Adékúnlé Oyèlúdé Makama olówó of Kuta Kingdom umura ni bàbá yẹn wà báyìí wàláì umura ni wọ́n wà ẹni tẹ́yìn ń kàfàrà tẹ́ ló ti ní ẹbọ lòún ṣe kò sọ́ba kankan tí ń ṣẹlẹ́bọ nílẹ̀ Yorùbá yìí kò sí ọba kankan tí ń ṣẹlẹ́bọ ọba orí adé ilẹ̀ Yorùbá yìí tí ọba fẹ́ yìnrìn wọlé kó bóde kó wá sọ fún wa. orí adé nílẹ̀ Yorùbá yìí tí wọ́n dí adé lé lórí tí ó fẹ́ yìnrìn wọlé tí ò jóbi tí ò já taare tí ò tún jí àwọn nǹkan tí máa ń fún ọjà kó bóde compulsion line. compulsion line a ní ẹ fi religion lọ́rùn sílẹ̀ àwọn agbé ìtì àdùnúwà ìsìn agbé àwọ́ọ̀dù fún bàbá wa kábíyèsí ọba Abdulhamid Adékúnlé Oyèlúdé Makama olówó of Kuta Kingdom àdèmọ̀ kó dìsáàfù kágbá wọ́ọ̀dù fún àdègbè fún kí ni problem yìí. wọ́n ti gba nǹkan bí mẹ́sìn náà ẹni tí ẹ̀sìn ọba yége ṣẹ̀rí Islam ní fàṣẹ́kiri ẹnìfà àti síkiri níbo ni ṣẹ̀rí Islam ti ní kẹ́ ẹ máa bú ẹnìkan gan ṣẹ̀rí àwọn ló ní kẹ́ ẹ máa wọ́ọ̀kù náà fún yẹn gan tá lọ́mọbi tọ́lùwọ́ tó mọ́ àtẹ̀mí àti à ń kírun láti yẹjọ́ yìí bọ́jọ́ ló ń gbà àbọ̀ ló ń gbà ta lọ́mọ kọ́lọ́ mọ́ dàrú wa lù wá láyà níbo gan lọ́lọ́run bá wa kó sí à ń gbàwẹ̀ láti ẹjọ́ yìí bọ́yọ́ ló ń gbà àbí ọgbà ta lọ́mọ kọ́lọ́ mọ́ dàrú wa lù wá láyà à ń yọ sàkà láti ẹjọ́ yìí bọ́yọ́ ló ń gbà àbí ọgbà ta lọ́mọ ọ̀dẹ̀ bóde ẹ̀ mọ̀ wọ́ọ̀kù rẹ fún yẹn. ẹ bóde ẹ̀ mọ̀ wọ́ọ̀kù rẹ fún yẹn ta lọ́lọ́run ti kó kọ́kọ́rọ́ àlìjẹ́nà lé lọ́wọ́ lóyún. kábíyèsí tí àdùn fún láwọ́ọ̀dù yìí kẹ́yìn kírètì náà fún yìí bàbá yẹn ń bẹ ní umura o ẹni tí ó dẹ̀ lọ umura àkókò tá a wà yìí 5 million naira ni sani tí ọmọ nǹkan ti ń ṣe abẹni tí ọ̀rọ̀ ọlọ́run òye sọlẹ̀ kó 5 million lórí pọ́ǹfẹ́ lọ sáàyè kan láti lọ ṣàdúrà láàrin 13 days or 15 days 5 million naira. ẹ jẹ́ bàbá kábíyèsí yìí ká ẹ lè mọ̀ pé umura ni bàbá wà. mo fẹ́ ká ẹ mọ̀ pé umura ni bàbá kábíyèsí wà. bàbá kábíyèsí rẹ o bàbá kábíyèsí rẹ o táwọn òpònú àgbàlagbà tí wọ́n kírètì iná fún àwọn apẹ ẹ̀yin tẹ́ ẹ lágbára ẹdẹ fún wọ́n ń sọ̀rọ̀ ọ̀hún náà kò tiẹ̀ ṣe gbọ́ létí kí fáka àmọ́ ẹyẹ kíra ọkọ fáka ìyá mi fún mi lọ́lá
Jésù yẹmi ẹ kú ọjọ́ méjì mẹ́ta mọ́ o wàláhì mo ti rí sáyìn. Àfààní kí fáka àmọ́ ìyẹ́kìrà òkò fáka sọ̀rọ̀ ààrẹ níbi ọ̀rọ̀ tó sọ tí ó tá sọ yìí rí ó fi ya. Àwọn àyíká tiẹ̀ wà tó jẹ́ pé ọmọ èké ni wọ́n máa ń bá ń bẹ̀ ẹni ó bá pèrè ẹ̀ lágbà kò yẹ kí wọ́n bá níbẹ̀ kí ló tẹ̀ rẹ ní bá ń sọ̀rọ̀ ṣé wọ́n bá ń sọ ẹ̀gbọ́n ni. Bẹ́ẹ̀ ni náà ìyá mi Jésù yẹmi àbúrò ní ṣe ẹkún ní parí ẹ̀rín yín àwọn aláàánú Ọlọ́run lára wa nu mọ́sáàsì yíyan Ọlọ́run ti parí ẹ o mọ́sáàsì yín tẹ ẹ kọ́ fọ́lọ́run lára wa nu kìrìsìtẹ́nì nìyẹn arabọ́ndì páànù 16 obìnrin tó jẹ́ kìrìsìtẹ́nì wọn ra oníkàrà mẹ́jọ àfẹ́ kan mọ́sáàsì odidi owó ló gbélé kẹ́nìkan wá sọ pé lẹ́yìn wọn wọ̀ náà wèrè mú yín ẹ̀ ń sí èrè ẹ̀yin tẹ́ ẹ̀ lè dáṣọ róòyìn àfi kẹ́ ẹ gbà sọ́lá rẹ̀ ẹ̀ lè fi yìí kú yí ara èèyàn àfi kẹ́ ẹ wá bẹ́ẹ̀ ti sọ yẹn dá lábùkù ẹ̀ lè dóúnjẹ fún yẹn àfi kẹ́ ẹ wá bẹ́ẹ̀ ṣe dóúnjẹ wájú rẹ̀ nù. wọ́n joyè àárín ọ̀dẹ̀ wọ́n fẹ́ kírètì ẹ̀ lé gbogbo ayé lórí kéèyàn lọ sọ́rọ̀ ẹ̀ o ìtì àdùnnú àìsí náà tẹ́mi jẹ́ kan bẹ́ẹ̀ ọ̀run rẹ̀ bàbá mi tí bàbá tó bí mi nínú gẹ́ bá fẹ́ nu àbùkù kan màá sọ fún dáàdì mi pé ṣe é mọ́ tẹ̀sí màá sọ fún bàbá tó bí mi pé yẹ sà dáàdì mi ṣe é mọ́ tẹ̀sí torí pa àmọ́ tí ìjọ ìgbé dání gbogbo ń tọ́ sọnù làwọn ìtì àdùfẹ́ ṣàjọ báwo láṣẹ jọ kan báwo ni ò ṣe ní sí ọ̀tẹ̀ báwo ni ò ṣe ní sí ìjà báwo ni tó jìnnà ó sì súnmọ́ báwo ni ìfẹ́ ó sì jọba báwo láṣẹ nísinmi nínú Islam báwo láṣẹ nísinmi lórí gbogbo tí jẹ́ religion tá a bá wá gbé tó bẹ́yẹ dání bẹ́ẹ̀ nìkan bá lóun forí gbálẹ̀ tó láwà ló fẹ́ mọ tẹ́kọ́ sẹ́sọ ara rẹ̀ wàá dọ̀tí o wàá sẹ̀sìn o anybody mẹ́ẹ̀ pé sùnràtì lè mú mi nì àwọn ọ̀rẹ́ yẹn ìjọ láwà ní ibi ọba lè làbọ̀ ọmọkùnrin ni o bàbá kábíyèsí Abdul Hamid Adékúnlé Oyèlúdé Makama olówó ọ̀fùkúta àwọn ilẹ̀ ń wò ní umura yìí Saudi ni bàbá yìí wà lọ́wọ́lọ́wọ́ mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí fọ́tò tí mò ń fi hàn yìí fọ́tò ní ìní umura ni bàbá kábíyèsí olówó ọ̀fùkúta kingdom umura ni wọ́n wà báyìí kí ni problem tẹ kóra yín sí báyìí tó o bá pẹ̀ mọ́ pé mùsùlùmí ni ọ́ má gba fọ́ọ̀mù ọba lọ́jọ́ yìí ní mọ́sáàsì tó o bá mọ̀ pé kìrìsìtẹ́nì ni ẹ́ má gba fọ́ọ̀mù ọba lọ́jọ́ yìí ní ṣọ́ọ̀ṣì. nígbà tí wọ́n sọ fún kọ̀ọ̀kan nu yín pé wọ́n lámọ́rí ìwọ́n la mú ó yẹ kẹ́nìbọ̀dì yóò sọ fún ọ pé èmi ò lè bá yín jóbi o èmi ò lè fẹ̀yìn rìn wọlé o kí ló dé tẹ̀ ń ṣàbòsí. Asuli musulumatu yawmal qiyamah. Kí la máa dọ̀tí ara wa sí? Ṣé bí yẹn bá ti jọba tó ti dáràn ni? Inna ṣàyàkùnà sáta ẹ̀dẹ̀ sọ fún bíríkìlà kọ́mọ̀síṣẹ́ káfíńtà kí káfíńtà ọmọ ìṣiṣẹ́ fọ̀gánáísà bí yẹn bá jí ọba ẹ̀gbọ́ tọ́mọ̀ ń pa báíbù tí yẹn bá jí ọba tọ́mọ̀ ń pa Quran ó kì í sọ ní wáàsí tó ọba ló ṣe wáàsí wàhálà lọ́ọ́ máa dálẹ̀ torí lè wàásù ní òsìlúùbù. wáàsí ní protocol ẹni tí mutí tẹ́ẹ̀fẹ́ kó mutí mọ́ ó ní bẹ́ẹ̀ sì gbé kalẹ̀ fún un. ẹni tí ń ṣèpàlẹ̀ tẹ́ẹ̀fì ó ṣèpàlẹ̀ mọ́ ó ní bá ṣe pìrìsẹ́ǹtì ẹ̀ fún un.
ẹni tó ní ọ̀bùn kí ẹ bá kó wà ní ìmọ́tótó ó ní bá ṣe pìrìsẹ́ǹtì ẹ̀ fún ṣé bẹ́ẹ̀ ṣe pìrìsẹ́ǹtì ẹ̀ sí síbẹ̀ ni Kùránì kọ́ wa ni. ẹ̀yin náà lẹ́bọ̀ọ́dẹ ẹlẹ́mọ̀ gbọ́dọ̀ kúlẹ̀ kí ó bí ẹ̀ mọ́ ọmọ táyé ẹ̀ fẹ́ bàjẹ́ ọmọ tó fẹ́ parẹ́ ọmọ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ kí ó bí ẹ̀ mọ́ ọmọ tó fẹ́ rá wà fídíláwù mọ́ jàǹdà àsúlì ẹgbọ́ọ̀dẹ kẹwàá tù àyà Kùránì tó ní wá ní ìrí ọmọ wà fídíláwù mọ́ jàǹdà àsúlì mínà ràmẹ́tì wákùnrin rọ́bìrì amúhùmọ́ kámẹ́ rọ́bà yá ni sọ̀gìrà. kẹ́nìkan máa pẹ̀rú wa yìí ìgbẹ́ sẹ́ńtẹ́ ẹ̀jẹ̀ náà lẹ̀ wà á rí sẹ́bi náà ni wọ́n ń pa yín tó báwọn ni ṣé mẹ́mórì yìí wá kó bẹ́ẹ̀ yẹn. adé lọ́dọ̀ mi ní wẹ́ẹ̀tì ṣé mẹ́mórì yìí kó bẹ́ẹ̀ yẹn ni tí mẹ́mórì yìí bá kú ẹ̀ ní máa ìtarọ́bìsì ọmọlàkejì yín. bẹ́ẹ̀ bá jẹ́ 100 years gan tó bá jẹ́ pé 100 years lọ́jọ́ orí ẹ̀ táwa mẹ́rin tá a bá jẹ́ 30 years àti ju olú ẹ̀sẹ̀gbẹ́ tó kílẹ̀sì pé wúwo how dare you. ìjọ odidi ìjọ ńlá ní ìtìádù Church of Nigeria odidi ìjọ ńlá ní ìtìádù tẹ́bí dẹ̀ jẹ́ kan nù wọn. tí bàbá wa rẹ̀ hajj àṣẹ́kù Taofik akéwùgbà gold ọmọ akéwùgbàrú tí wọ́n ń jí Amirul Am fún gbogbo tí jẹ́ ìtìhad Church of Nigeria. Church of Nigeria akéwùgbà gold ṣe bàbá akéwùgbà gold ọmọ akéwùgbàrú ṣẹ́kéwùgbà gold wà kéré ni. àbí bàbá mi àgbà ọlọ́lọ́mẹrú ẹ̀ àṣẹ́kàlà Abdullahi ọlọ́lọ́mẹrú ẹ̀ ní awí koko tọ́lọ́rọ̀ gbọ́ tọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bá bọ́ ọlọ́run ṣe sọ́lọ́lọ́mẹrú ẹ̀ wá kéré ni. tí ìbá wa ṣe pé àrífíjẹ́ wà nú ẹ̀sìn àwọn àtúnṣe kan tírú bàbá wa ọlọ́lọ́mẹrú ẹ̀ bá wá ṣáájú. tí bàbá wa àlífà Kọ̀dìríyà ní gbogbo ìnísà tí wọ́n tẹ̀lé wọn tí ṣe ìwà àlìmìtì kìlọ́sọ̀gbọ́ tẹ̀lé wọn tí bàbá wa àlífà lẹ́dẹ́ tẹ̀lé wọn tí ṣe ìwà ogun àgbáyé Amirul Waisi tó tẹ̀lé wọn tẹ̀mí ajẹ́bí abdulwasi èké kọ́mádù ọ̀nà òdúró TV Fakarul Ulama ìrẹ̀wọlé ìṣọ̀kan tí mo tẹ̀lé wọn tí àlífà Kọ̀dìríyà nílùú Kire àṣẹ́gbàlá ajimu yìí ní alikabari tó tẹ̀lé wọn. àwọn àfáwọn àgbà láti ìlú Ifọ̀n láti Ilé Ifẹ̀ láti Ìlóbù tá a tẹ̀lé bàbá wa mírù ọlọ́mẹrú ẹ̀ sọ wá tọ́ka sọ yẹn parí òpònú àgbàlagbà kan kọ́ wa máa ríru wa pé àmọ́ tá à ń ṣe àbí ebi ń pa wá a máa béèrè pé báàgì rẹ́ẹ̀sì mélòó ni wọ́n gẹ́gẹ́ rà lé abọ́ gàrí mélòó lọ́run rà lọ́sẹ̀ ìyàwó mélòó lọ́wọ́ àmọ́yẹ ìyàwó tẹ́mi fẹ́ ni gbọ́jọ́ orí mi ṣe mọ́ yìí ọmọ ọmọ tí mo ti bí ni bí olólùsù méjì ni mo ṣe freedom fáwọn ọmọ méjì tí wọ́n ń jọ ọmọ mi lónìí on the 10 mo tún ṣe freedom fáwọn ọmọ méjì. lónìí àwọn ọmọ mi méjì ni wọ́n tún ṣe freedom Dr. Rules ẹ jẹ́ pé bó ṣe wù mí tí n bá kàwé ṣe bọ́mọ mi ti kàwé ọmọ méjì ni wọ́n ṣe dókítà lẹ́nu. kí lè fẹ́ sọ ìsìlámù dàgẹ̀ kí ló dé fẹ́ sọ ayédogun gbogbo wàhálà náà lẹ́ ń dálẹ̀ ni bàbá ń fọ́mọ ẹ̀ lóyún bàbá ń fọ́mọ ọmọ ẹ̀ lóyún ńgbọ́ jẹ́ pé wáàsí tó yẹ sí ẹ̀ ń ṣe ọ̀tọ̀ ni tí ní kòkò bó yín ọ bọ̀ ọ̀tọ̀ ni tí ń bọ̀ ìfẹ́ làkọjá òfin
ẹ̀kọ́ fẹ́ kó lẹ̀ ẹ̀sẹ̀ wọ́n kiri. òótọ́ ni bàbá wa ìmáàmù Ṣáfi'í ní ìsáàdẹ̀ taka ṣẹ̀fíhù fọ́lá àtújíbù wàhálà ìròyìn mi ní ìjà àbá ti sùkú. àmọ́ gbẹmọ́gbẹmọ́ yìí ti ń pọ̀ jù. tí ẹ bá wá ọ̀tọ̀ dákẹ́ tí ò fún ilé sí àwọn tí wọn àbá mọ̀ èpo sọkúsọ ni wọn ò rò pọ̀rọ̀ gidi lẹ́ sọ ni you are useless papa. bàbá wa kábíyèsí Alhaji Abdulhamid Adékúnlé Oyèlúdé Màkàmá Olówù Àkúta Kingdom wọn bẹ ní múra báyìí kábíyèsí yẹn rán bàbá wájú ọba tó ní ó yí ló yí bọ̀ wọn bẹ lọ́hùn fún ìlú Kúta wọn bẹ lọ́hùn fún Nàìjíríà wọn bẹ lọ́hùn fún Ọ̀ṣun state why kí ni problem yìí kò sọ bá kankan tí ìṣẹ̀lẹ̀ bọ kò sí ọba kankan tí ìṣe ń pín ẹbọ lé dórí àpèrè ọba tó bá ní mò ń parọ́ kó jáde ọba àná jẹ́ mùsùlùmí ọba jẹ́ kìrìsìtẹ́nì ọba àná ọjọ́ níṣẹ̀ṣe ẹni tó bá ti tẹ́rí gbadé let me tell you fact and true ọgbọ́n sọ́ọ̀fẹ̀ yìí rí wọlé bóde kó sọ pé ìjọ tí wọ́n fẹ́ mú ọ tí ẹ fẹ́ mú ọ wọlé kó o pọ̀ ọ̀fẹ̀ yìí rí wọlé sọ́ọ̀fẹ̀ yìí rìn ṣé wọ́n máa ń fi rìn wọ́n máa ṣáṣí. ṣé wọ́n máa ń fẹ́ yìí rìn wọ́n máa ṣáṣí àbí wọ́n máa ń fẹ́ yìí wọ́n ṣọ́ọ̀ṣì ṣé wọ́n máa ń fẹ́ yìí rìn wọ́n máa ṣáṣí àbí wọ́n máa ń fẹ́ yìí rìn wọ́n ṣọ́ọ̀ṣì. ẹ Jésù tọrọ ẹni ọba mọ̀ pọ̀ ń fẹ́ dádé tó fẹ́ jí ọba mùsùlùmí nìkan tí ìṣẹ́pọ̀ fẹ́ jí ọba lórí gbogbo ìlú ẹni kó kọjá lọ sí nọ́ọ̀tì starting from Kwara state Ìlọrin wa lọ́bẹ̀ yẹn ibẹ̀ yẹn lèyẹn ti lè rí yẹn ṣe wọ́n àfẹ̀yìnrìn wọ ilé níbẹ̀ yẹn nílẹ̀ Yorùbá wọn ń sàlẹ̀ bí ẹ̀yìn lẹ́nìbọ̀dì yìí fi rìn wọlé ẹ̀yìn la fi rìn wọlé ìtì àdùnnú wáyé sí náà sáwá kéré ni. ẹgbẹ́ tó lọ dálẹ̀ láìpẹ́ yìí tá a dẹ̀ ti ṣe àgbèsè tó jẹ́ pé ọ̀rẹ́ yìí ẹ̀sìn ẹlòmíì ò lè lé àgbèsè yẹn bá lórí àtúnṣe ẹ̀sìn lórí kájọ́ kan lórí ká lo ìfẹ́ lórí ká mọ̀ búra wa mọ́ lórí ká gba àlàáfíà láàyè mọ́sáàsì lọ́lọ́run kọ́ fún mi yẹn tá a máa sí ní January yẹn tí n bá sí àkáǹtì àwọn tọ́lọ̀ ní kí wọ́n kọ kìrìsìtẹ́nì ló pọ̀ ju kìrìsìtẹ́nì àwọn ní ẹ̀kọ́ mọ́sáàsì fún mi owó mùsùlùmí mélòó ní bẹ́ẹ̀ sẹ́fẹ́bù sí àti kẹta kẹ́ẹ̀bá tọ́mọlàkejì jẹ́ lẹ́mọ̀ kẹ́ẹ̀bá yẹn ló kọjá ẹni olóòní káyé rẹ̀ náà ro kẹ́ẹ̀mọ́ wọ́n bò láyé rẹ̀ ṣe dùbúlẹ̀ Ọlọ́run jẹ́ ẹ̀dá lọ Ọlọ́run jẹ́ ẹ̀dá lọ ipòkípò tẹ̀ ẹ̀dá lé wa Ọlọ́run jẹ́ ẹ̀dá alẹ́ tẹ́sí mọ́sáàsì kìrìsìtẹ́nì ló lẹ́ o asẹ́sílì mọ́sáàsì kìrìsìtẹ́nì ló ṣe o àti owó òṣìṣẹ́ àti gbogbo tí ẹ lò mẹ́ kìrìsìtẹ́nì lọ́dà fún àtúwọ́ àkùnmọ́sáàsì lọ́dà kìrìsìtẹ́nì ló kù ẹ̀yin mùsùlùmí rí èwo lẹ́lẹ́sìn bẹ̀. tí ìbá ṣe Ajíbíkẹ́ Àbẹ̀ní Ọlábísí obìnrin bí ọkùnrin tó dúró ti sí Ọlọ́run pẹ̀lú odidi owó ó ní òye káwa mùsùlùmí ó lulẹ̀ ẹ bá lulẹ̀ tán pátápátá àti àlùfáà Abdulhamid Adéjùmọ̀ ọlọ́mọ bá ti àfáà rẹ̀ jẹ́ láíláí. abẹ́ ẹ̀sẹ̀ ilẹ̀kùn mẹ́sàásì Ajíbíkẹ́ ló fún wa ní 420,000 obìnrin Alájà Fátímátà
kọ́lọ̀ má palẹ̀kùn lálẹ́ gbogbo tí jẹ́ ìbànújẹ́ rẹ̀ ọlọ́ba sọ́ dídùnú májì ọ̀rá rẹ̀ májì orí dààmú má dẹ̀ wàhálà sí lórí ayé ẹ̀ lórí iṣẹ́ lórí ọmọ ẹ̀. kí lè bá kiri abẹ́ra nígbà tá a fẹ́ ra pan abẹ́bìnrin wá sí inú mùsùlùmí wọ́n fa lówó bọ́ọ̀dì kan wọ́n ní kọ́ lọ́wọ́ bá wọn ṣàlékún kẹ́ bàbá wọn program mùsùlùmí tó rí pọ̀ èwo lẹ́lẹ́sẹ̀ ìyá àdìbárí kankan ẹnìkẹ́dùn àwọn olórí ọlọ́run lára wa wọ́n ra odidi kòrónà bùnmi ṣé bí ọ̀pọ̀lọpọ̀ wèrè yín inú ẹ̀yin mùsùlùmí náà látó ń gbé kígbé Àgbàlá Gabriel lára mọ́tò fún àwọn mùsùlùmí wèrè kan wọ́n dẹ̀ tún bẹ́ẹ̀tì lórí ọkọ̀ tí ń ràbù mi tẹ́ẹ̀lẹ́ bá ń repo sí ṣé ẹ ti ya wèrè ni wọ́n dẹ̀ tún bẹ́ẹ̀tì wọ́n dẹ̀ bẹ́ẹ̀tì lórí ọkọ̀ ọlọ́kọ̀ tábà pabukẹ́ ẹjẹ́ pabukẹ́ ìwọ̀n bọ̀dà tẹ́yìn dùn ẹwọ ẹ lọ́wọ́ àbí kí a fún o ẹ̀rọ àmọ́ mọ́lẹ́jì oyè yín lágboolé yín nílùú yín ládùúgbò yín lẹ́fàrọ́mẹ́ntì yín o àmọ́ tá à ń ṣe o Ọ̀ṣun state àmọ́ tá à ń ṣe o ẹ bá kọ́wọ́ bọ̀ etí àdùn lẹ́nu o tẹ́ ẹ bá kọ́wọ́ bọ̀ wà lẹ́nu àgé jẹ o wàláì ọlọ́run àmọ́ ń bọ̀ wọ́n fún yẹn àmẹ́ni ọba ti ní alábùkù lòun a máa wọ́n fún lódìdí lákùndínú kún wọn níyẹn dìrì ẹ máa rán ayé yín ká máa rán ayé tíà ṣé ẹ rí kẹkẹ tú nínú tíà mọ ẹ rí àlàyé ẹsẹsẹ mọ àfi ayé aláyé ká máa sọ kiri ni ayé aláyé lẹfẹ máa sọ kiri ọba tẹyìn pẹlẹlẹbọ bàbá kábíyèsí ọba Abdulhamid Adékúnlé Oyèlúdé Makama Olówù of Kuta Kingdom àwọn rẹ̀ ní umura yìí o bàbá kábíyèsí rẹ̀ ní umura yìí o bàbá kábíyèsí rẹ̀ ní umura yìí o ẹ̀dá ẹsẹ̀ rere nítorí ọ̀la ẹ̀yin àǹfààní ẹ sọ̀rọ̀ rẹ̀ nítorí ọ̀la àwọn àǹfààní ẹ jẹ́ hùwà rẹ̀ nítorí ọ̀la ọmọ ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ́la bàbá wa kábíyèsí àṣekàlà Abdulhamid Adékúnlé Oyèlúdé Makama Olówù of Kuta Kingdom aburú òní sẹ́yìn ẹ wà ní umura báyìí pẹ̀lú ògùn ọlọ́ ẹ ti lọ rẹ ẹ ti dọ́hùn rẹ ẹ padà dé Nàìjíríà náà dé bá wa dáadáa ọlá bọ́ọ̀lù ń ṣètò ní ọlá rẹ ọlọ́ọba tẹ́ ẹ lọ faragbólẹ̀ fún gbogbo òbéèrè yìí lọ́lọ́wọ́ dẹ̀ kó fún yín ní kíkún èké lójú máa tì ó ọ̀dàlẹ̀ lójú máa tì bàbá kábíyèsí Makama Olówù of Kuta èké lójú máa tì ó ọ̀dàlẹ̀ lójú máa tì bọ́lọ́hún ò mẹ́yìn ẹnìkan ò lè rí yín mú èké lójú máa tì ó èké lójú máa tì ó ọ̀dàlẹ̀ lójú máa tì èké lójú máa tì ó Makama ọ̀dàlẹ̀ lójú máa tì bọ́lọ́hún ò mẹ́yìn ẹnìkan ò lè rí yín mú èké lójú máa tì ó ẹsìn mi sọkúsọ nípa ẹni ẹlẹ́ni bàbá kábíyèsí Olówù of Kuta Kingdom umura ni wọ́n wà yìí o látúnṣàkú àǹfọ̀ṣàkú látúnṣàkú àǹfọ̀ṣàkú ẹ má ríra yín bí ẹ ń tọ́ mọ́ ìdí anybody yín náà rùn abíyá yín ò ṣeé gbọ́ abíyá yín ò ṣeé kí mú bọ̀ òórùn ọ̀pá yẹn
ìṣòro tí bẹ́ẹ̀lẹ̀ Yorùbá ṣé dèdè kọ́ ọmọ ẹ̀ṣọ́ ayé aláyé lọ́wọ́ àkù àbẹ́ aláìmẹ̀tọ́kàn ti faná lé kókó gbogbo ọba alẹ́ Yorùbá ìpátá lẹ́lẹ́bọ gbogbo ọba alẹ́ Yorùbá yìí ọba tó bá dórí àpèrè tí ọba fẹ́ yìnrìn wọlé bọ́sọ̀ láì kọ́ sọ fún wa tó pé gbà tí ẹ mú ọ wọlé tán tó wọ lófì tó bá jẹ obì bọ́ọ̀tà kọ wá wí ọba tó wọ lófì tí ọjà taare bọ́ọ̀tà kọ wá wí ọba tó wọ lófì tí òpin òdele yẹnu tí ò mú ògógóró tó mú sinapu bọ́ọ̀tà kọ wá wí ẹnìkan wà dé bọ́ọ̀dẹ yóò sọ rẹ̀ dà fọ́ ọ̀sán gan yóò fọ rẹ̀ dà fọ́ ọ̀sán gan kílẹ̀ bá ká. ẹjọ́ torí tọlọ́hun ẹ jẹ́ ká pèpè àlàáfíà sílẹ̀ Yorùbá ẹ jẹ́ kí Islam gún sinmi wàhálà àti dààmú àti ìfòròtẹ́ fún Islam yóò ti pọ̀ jù bàbá kábíyèsí Adékúnlé Oyèlúdé Makama olówó òkúta ọba tó sọ ìlọ nírọ̀rùn pípadà yín náà ní nira ọlá bọ́lọ̀ ń ṣètò nú ọlá rẹ̀ ọlá agbára rẹ̀ ẹ fi ilé lẹ̀ pẹ̀lú ìdùnnú ẹ máa dé bá ìlú kúta náà pẹ̀lú ayọ̀ àti ìdùnnú ẹ fi bànújẹ́ lẹ̀ ní bàbànújẹ́ lé gbogbo ìtì àdùpátá látòkèdókè akíyó akí ọba tí ń bẹ lára yín akí àṣì Ọlọ́run tó fi sórí àpèrè bàbá yín akí àṣì Ọlọ́run tó jẹ́ ẹmọ pàtàkì bọ́lọ̀ ń ṣètò tẹ́ ẹ tó fi gba ọmọra lọ yóò máa rọ̀ ìlọ́rùn sí ìlú kútọ̀ ò ní bàjẹ́ ìlú Ọ̀ṣun ò ní bàjẹ́ ìlú Ìkirè ò ní bàjẹ́ ìwọ náà dá akọ ìlú rẹ táìpù ìlú rẹ ọgbọ ẹnu ara ẹni la fi pe tèmi dire sọ pé ìlú mi báyìí báyìí kò ní bàjẹ́ torí náà yẹsà ẹ̀gbọ́n ẹ lọ sí mi ìsọkúsọ. bàbá wa Adékílékún Wàsíù ilẹ̀ àmú gbogbo ilẹ̀ Yorùbá wàláì tàlẹ́ bàbá yẹn wọ́n mètè champion wọn wọ́n mètè ìjì àgbà wọn wọ́n mètè làákàyè wọn wọ́n mètè ìmọ̀ tí ń bẹ lára wọn yìí tiẹ̀ lójú ibi tí ẹ máa ń bá gbàlagbà ṣe bá gbàlẹ̀ yìí ṣe bá gbàlẹ̀ pera yìí. ẹ ṣe fi rú ọ bàbá wa Wàsíù ilẹ̀ àmú àṣekàlà àjì Abdul-Lateef Adékílékún kẹfìrú tí wọ́n ṣàkóso àpèjúwe. gbogbo ọ̀rọ̀ kọ́lá yọ ọmọ ẹgbẹ́ nuru yìí ìsọkúsọ yìí ti pọ̀ jù náà. bàbá mi àgbà Adékílékún àtàgbà ayé àti gbà ayé kan kò ní bàjẹ́ aburú ò ní ṣe fún wa o ọkàn yóò balẹ̀ dọjú alẹ́ ẹ jẹ́ kí Islam ó sinmi. bákan náà mo kí gbogbo ẹ̀yin tí ẹ bá mi kí àwọn ọmọ oní freedom lónìí Abdalat kó máa dùn àti Yusuf kó máa dùn àwọn ọmọ yìí tí wọ́n ṣe freedom lẹ́nu nìyẹn inshallah rahman mo fẹ́ gbé fọ́tò méjèèjì wá ní o àwọn ọmọ rèé o àwọn ilẹ̀ wò ó. bàbá mi Sọláudeen bàbá wa àlífà lẹ́dẹ̀ àbúrò ní sẹ́yìn wọ́n la kí bàbá wọn lóhùn kí délé ọ̀rẹ́ wọn lágbájá ọlọ́ba ní sàlékò kẹ wọn odidi ọba àlù tírú bàbá wa àlífà lẹ́dẹ̀ táàjọ lọ fún ní àwọ́dù kẹ́nìkan wá bóde kó máa sọ̀rọ̀ kó máa rú lẹ́nu bí àkèrè fọ́sẹ̀wẹ̀ kó máa pé ọbẹ̀ ẹlẹ́bọ wọn lọ gbá wọn dì fún ṣébi tí ẹ pa ayé ni ṣé àrí nǹkan àrí tájẹ ni nǹkan wá gbé tájẹ fún wa àrí tájẹ ni wá gbé tájẹ fún wa. kí ló dé gan kí ló dàjẹ́ Ìsìlámù sinmi kí ló dàjẹ́ kálukú ṣe tiẹ̀ kí n ṣe tèmi náà
ní lè dá ayé ara yín treat àfi l'Amẹ́ríkà sọ̀rọ̀ kan ẹ máa dọ́gbọ́n máa pòwí ọ̀rọ̀ làkàtúntì kan sọ̀rọ̀ kan ẹ máa pòwí ọ̀rọ̀ sẹ́yìn ò lè dá kú ara yín kú ni kí ni problem yìí kí ni ìṣòro yín kí ni problem yìí kí ni ìṣòro yín kí ni ìṣòro yín gbogbo ẹ̀yin aláàánú wa nínú Islam tẹ́ǹsánú sí Ọlọ́run lára wa kí láǹfààní àti ó pèrè lólówó tọ́lọ́ bá fi àwọn aláàánú tìyàn ayé orí yẹn bí ìgbà pọ̀ ńlọ́dà fírídọ́ọ̀mù tí ọmọ ṣe lẹ́nìí wà lẹ́ẹ̀nìkan lọ́ra màálù bùnmi lánàá àwọn wèrè kan sì tún lè gbé wọ́n lè pa Àgbàlá Gabriel lọ́ra màálù bùnmi Àgbàlá Gabriel lè gbé ọmọkọ́mọ mi ó sì náwó lọ́ra màálù 600,000 ẹni náà ni mo dà kọ ọ̀hún ni wọ́n rà bùnmi lánàá aláàjì ẹ lọ fi ṣe ojúṣe fáwọn ọmọ yín torí a rí pé ẹ̀yin yìí ẹ bùkátà ọjọ́ ọ̀la yín ọmọ lẹ̀ mójútó Ọlọ́run ò mọ dọ̀rọ̀ yín rú o gbogbo ìyàwó tẹ́ ń gbé aláàjì ẹgbẹ́ fi àpò kẹrin náà Ọlọ́run méjì ẹ̀ná kẹtẹkẹ tó rí kan ọlá àpọ̀lá Al-Kùránì àti gbogbo ẹ̀yin tẹ́ kọ́ngírátì àwọn ọmọ oní fírídọ́ọ̀mù tòní Ọlọ́run jẹ́ kí gbogbo ọmọ wa náà yá rẹ̀ kó yanjú ọba yóò sẹ́yìn lẹ́sàn rẹ̀ ọba yóò sẹ́yìn lẹ́sàn rẹ̀ àtọmọdé àtàgbàlagbà ọba yóò sẹ́yìn lẹ́sàn Ọlọ́run yóò sẹ́yìn lẹ́sàn rẹ̀ o mi lè dẹ́sẹ̀ san mélòó lára mi ọ̀lẹ ni mí àmọ́ Ọlọ́run tó já lágbára yóò bá mi bùkún fún yín yóò bù sápò yín yóò fi kọ́ ọmọ yàrá yóò fi bá ń sẹ̀sẹ̀ fún yín gbogbo tí ń jẹ́ ẹ̀dùn ọkàn àti ìbànújẹ́ ayé ẹnìkọ̀ọ̀kan Ọlọ́run bá ń sọ́ dìdùnnú ọlá abọ́lọ̀ ń ṣe tó ọlá abọ́lọ̀ ń ṣe jẹ́ ọlá abọ́lọ̀ ń ṣe tó ọlá abọ́lọ̀ ń ṣe jẹ́ wala hawla wala quwwata illa billahi ìlàsì bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ń ràn wá lọ́wọ́ lórí mọ́sáàsì àti kún mọ́sáàsì náà àmọ́ bí tó kù sí okùn fáànù wàláì I need the fan I need the engine I need the speaker I need the microphone ṣé microphone náà ni àbí máìkì lásán ní pè I need the fan sínú mọ́sáàsì wa I need the kíni o engine mic àti speaker ọlọ́ọ̀bá mi sẹ́yìn lẹ́sìn olóore o ọlá àpẹẹlẹ Al-Kùránì onísọkúsọ ẹ lọ sún ẹnu yín bàbá kábíyèsí olówó ọ̀kúta wọ́n tún bẹ ní múra o sẹ́ni tí ò ní gbà fọlọ́hún tí ò gbà fọlọ́hún tó lè kó dídí owó lẹ́kọ́ máa lọ Sáúdí tó lè kó dídí owó lẹ̀ bí yẹ òwúgbọ́ ọba yóò ní gẹlẹtẹ́rì oníbanilẹ́rù bàbá mi àgbà ọlọ́lọ́mọdún ẹ̀ àṣekàlà Abdullahi kí bàbá owó agbó kan káwà bì kan ẹni tí ọba rẹkọgínẹ́sì pàtàkì bàbá yẹn ajẹ́ pé ó ń tọ̀ gẹ́gẹ́ lálábùkù àpèrèlè fọláwọ́dù bàbá kábíyèsí kúta wọ́n ti sáfù àwọ́dù ló já fún wọn ìka tó bá tọ́ símú ni ẹ fi rè mú wọ́n ti sáfù ẹ̀ ní ìsáàkìrà mọ́ rahman abudabi ìsì fọlá yẹkìdìrà màálùkù yóò mọ yẹ̀yìn nù ẹni ọlọ́run pé ẹjẹ́ àpọ̀lẹ̀ tewé tagbà tó bá pọ̀ ní òní mọ̀sí èló jẹ́ àlọ́ gbé àwọn bàbá kábíyèsí Adékúnlé Oyèlúdé Màkàmà olówó ọ̀kúta àbúrò rẹ̀ ṣe torí náà ẹ̀yin bàbá bóyá bọ̀dọ̀ bàbá kékeré ẹjẹ́ àpè bàbá kékeré ẹ lọ sí mi ìsọkúsọ sọtìyé ẹ má fàṣọ yàrá yíya ẹ ti ń depo sí ó sì ṣe pọ́n o tọ́ba di pẹ́ fàyà tọ́ba yàtọ̀ ẹ̀ bọ̀ra yín òhò ọ̀dọ̀ Òdodo TV
ajábìlì wá sí ak komando gbogbo ẹni tó náà bá fẹ́ rìn ní ọlọ́run lọ́wọ́ àkáǹtì wa ti kárí ayé anybody náà ti mọ̀ ọlọ́run bá ní sẹ́lẹ̀sán olóore aláàmọ́ ṣáà aláwọ̀ làkúwátà ilá abilá àlẹ́yìn làásìm. Assalamu alaikum warahmatullahi ta'ala.